dédé àsìkò yìí yóò rọrùn fún wa láṣẹ Elédùà. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 11 nínú oṣù kẹfà ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti sọ̀rọ̀ ìwúrí jáde lẹ́nu báyìí fún àtìlẹ́yìn iṣẹ́ takuntakun eléyìí tí alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ṣe nílùú Àbújá pẹ̀lú bó ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbèríko agbègbè tó ṣe sọ wọ́n di ìlú èyí tó dùn wò sójú. Eyín ọ̀gbẹ́ni Nyesom Wike gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers. Bọ́lá Tinubu tó sọ̀rọ̀ náà lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí nígbà tí wọ́n ń ṣe àbẹ̀wò káṣọ lójú àkọ̀tun iṣẹ́ àtúnṣe gbọ̀ngàn kan èyí tó wà nílùú Àbújá eléyìí tó ti patì tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí Nyesom Wike tó sọ di ìgbà ọ̀tun báyìí pẹ̀lú bó ṣe dùn ún wò sójú o níbi ìkáṣọ lójú iṣẹ́ náà. Eyín eléyìí tó wà ní gbùngbùn ìlú Àbújá International Conference Center èyí tó jẹ́ wípé ńṣe ló dàbí ilé eku ilé ẹran tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí Nyesom Wike tó ti sọ di ọ̀tun báyìí níbi ayẹyẹ ọ̀hún tó wáyé o lánàá nílùú Àbújá àti ṣọjọ́ ìṣẹ́gun. Níbẹ̀ ni Bọ́lá Tinubu ti gbé oríyìn fún Nyesom Wike wípé kó tẹ̀síwájú o kó fi ọwọ́ méjèèjì bo etí rẹ̀ kó má ṣe gbọ́ ohunkẹ́ni tí àwọn oníṣẹ́ ibi tàbí àwọn aríjẹ nídìí wàbàjẹ́ tí wọ́n ń sọ. Onínú òun dùn láti ní irú Nyesom Wike gẹ́gẹ́ bí alákòóso rẹ̀. Tinubu ní kí Nyesom Wike ó tẹ̀síwájú nínú iṣẹ́ dáadáa eléyìí tó gùn lé. Pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú àti ẹgbẹ́ òṣèlú wọn bí wọ́n ṣe ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ ètò ìbò gbogbogbò ọdún 2027 báyìí tó ń tẹ àwọn àlàkalẹ̀ àti ìlérí eléyìí tí wọ́n ń lérí rẹ̀ mọ́ra wọn o. Ẹgbẹ́ òṣèlú ADC àwọn ni wọ́n ti sọ̀rọ̀ wípé gbogbo ohun tí ó bá gbà tí ó bá ná àwọn làwọn yóò fún o wípé àwọn gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ wọn Bọ́lá Tinubu tí ó bá fi di ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n sọ̀rọ̀ náà lọ́sẹ̀ tá a wà yìí ní ìpínlẹ̀ Imo sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ìṣòro eléyìí tó jẹ́ pé ìnira ló mú bá orílẹ̀-èdè yìí tí wọ́n sì ti ṣetán láti rí dájú wípé wọ́n gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ní láti ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu ti dórí ipò lọ́dún 2023 nílùú ò ti fararọ ìnira àti ọ̀wọ́n gógó oúnjẹ. Wọ́n ní ní báyìí oníkálukú wa ni yóò wá ọ̀nà àbáyọ tí ẹgbẹ́ òṣèlú náà sì ti ṣèlérí láti mú ìgbà ọ̀tun bá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá bọ́ sórí ipò lọ́dún 2027. Wọ́n ti kó lára àwọn ènìyàn tí wọ́n jẹ́ oníjẹkújẹ àwọn ajẹnifẹ́ni lẹ́yìn ẹsẹ̀ èyí tó ń lọ bíi 13 báyìí tí wọ́n gbé èròjà kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo àti epo dísù jáde kúrò nínú ilé-iṣẹ́ ìfọ epo Dangote tó wà ní ìpínlẹ̀ Èkó. Epo ọ̀hún tó ń lọ bíi bílíọ̀nù 4 náírà èyí tí àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ìfọ epo Dangote ọ̀hún tí wọ́n jí gbé o kó tó di wípé ọwọ́ pálábá wọn ségi sọ́wọ́ àwọn agbófinró. Àwọn ènìyàn ọ̀hún ni wọ́n ti kó lọ sí ilé ẹjọ́ èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó láti ọwọ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń rí sí ìwà ìjẹbánu àti ìwà ọ̀daràn èyí tí wọ́n fi ọwọ́ òfin kó àwọn ènìyàn ọ̀hún tó ń ti ènìyàn kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè India eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tukur Shamsuddin tó ń ti àwọn 12 míì ni wọ́n ti kó lọ ilé ẹjọ́ náà lọ́sẹ̀ tá a wà yìí ní ìpínlẹ̀ Èkó fún ẹ̀sùn wípé wọ́n lu jìbìtì ìsopàǹpàpọ̀ àti fífi ohun tí ò tọ́ tiwọn
èyí tí wọ́n fi ọwọ́ agídí mú o jáde kúrò nílé iṣẹ́ ìfọ epo Dangote ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ èyí tó rojọ́ tako àwọn ènìyàn ọ̀hún nílé ẹjọ́ eyín ìpẹ́tọ̀ ọlọ́pàá MY Bello sọ di mímọ̀ wípé láàrin oṣù kínní ọdún 2022 sí oṣù kejìlá ọdún 2023 ń làwọn ènìyàn ọ̀hún ni wọ́n hùwà iṣẹ́ ibi náà kó tó di wípé ọwọ́ pálábá wọn ségi o tí wọ́n sì ti kó wọn lọ ilé ẹjọ́. ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ ọ̀hún eléyìí tó korò ojú sí ìwà búburú ètí àwọn ènìyàn náà hù. eyín adájọ́ Dẹ̀yìndé sọ di mímọ̀ wípé bẹ́ẹ̀ ni ọba ti hùwà tí ò yóò wù dandan ni kí ojú rẹ̀ kórè nǹkan tí ò yóò rí o. ó ti bẹ̀rẹ̀ sí ní dá ẹjọ́ náà láti inú ọ̀sẹ̀ tí a wà yìí tí wọ́n sì sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 22 oṣù keje ọdún tí a wà yìí, èyí tí wọ́n ní ibi ẹjọ́ náà bá já sí. dandan ni kí àwọn ènìyàn ọ̀hún kí wọ́n rí dájú kí wọ́n ṣe ìdájọ́ òtítọ́ àti òdodo lórí ìwà jìbìtì tí wọ́n hù èyí tó ń lọ bíi bílíọ̀nù 4 náírà epo dísù èyí tí wọ́n ṣe fàyàwọ́ rẹ̀ kúrò nínú iléeṣẹ́ ọ̀hún. àwọn àjọ tó rí sí àyípadà ojú ọjọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà NIMET AWOMA ni wọ́n ti fìròyìn léde o wípé òjò ńlá máa rọ̀ nínú ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́rú Wednesday tí ó sì wá sí ìparí ní ọjọ́ Jímọ̀ sí òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Sátidé nínú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. gẹ́gẹ́ bí àjọ NIMET ti sọ di mímọ̀, òjò ọ̀hún tí wọ́n ní yóò rọ̀ tó ń ti àwọn kùrukùru lójú bákan náà àti àwọn àrágbá yamuyamu èyí tí ó máa sán pàràpà lójú òfurufú. wọ́n mẹ́nuba àwọn ìpínlẹ̀ èyí tó ṣeé ṣe kí àrá kó sán níbẹ̀ lówùúrọ̀ kùtùkùtù ọjọ́rú Wednesday àti ìrọ̀lẹ́ ọjọ́rú Wednesday tó ń ti òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday. díẹ̀ náà ńlá ti rí ìpínlẹ̀ Katsina, ìpínlẹ̀ Anambra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ni wọ́n ní ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Èkó, Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ondo tó fi mọ́ àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Rivers, ìpínlẹ̀ Benue, Plateau. wọ́n ní àwọn òjò ńláńlá yóò rọ̀ láwọn ìpínlẹ̀ yìí. ètí àjọ NIMET wá ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn wípé bí òjò bá ti ń rọ̀ kí wọ́n fìdí mọ́lé tàbí ibi tí wọ́n bá wà, nítorí wípé àgbàrá tí ó bá òjò ọ̀hún tó ń ti àrá tí ó sàn yóò pọ̀ jọjọ o. kí àwọn èèyàn sì rí dájú wípé àwọn kòtò ìdáminù ó wà ní mímọ́ kí àgbàrá òjò lè rí àǹfààní láti ṣàn gèrègè nínú àwọn kòtò náà. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. torí ẹ̀ àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000
204. X2 Ultimate Aba International Limited. Health wealth with care. God is. Lákòótán nínú ìròyìn wa, gbajúgbajà òǹkọrin tàkasùfé eyín ohùn ọ̀kan gbòógì tó tún jẹ́ àgbà nínú àwọn tí wọ́n ń kọrin tàkasùfé lórílẹ̀‐èdè wa Nàìjíríà, èyí tí gbogbo èèyàn mọ̀ sí D'banj, òun mà ń lò ti ní àtòun àti àwọn akẹgbẹ́ rẹ̀ bíi méjì kan, Tuface Idibia àti Timaya, ni wọ́n ti ń gbáradì láti gbé orin káàkiri àwọn orílẹ̀‐èdè, ìpínlẹ̀ àti àwọn àyè ìgbafẹ́ gbogbo láwọn ilẹ̀ òkèrè èyí tí wọ́n ti ń pe ọmọ ìpínlẹ̀ rẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí D'banj ti fi ọ̀rọ̀ náà léde, ó ní òun ti pe Timaya láti fi ọ̀rọ̀ náà tó létí, ó sì ní kí wọ́n tẹ̀síwájú. Bákan náà Tuface Idibia olóhùn náà ní ó yá o, ohun tó bá ti yá kan kì í pẹ́ mọ́ o. D'banj tó fi ọ̀rọ̀ náà léde ní láìpẹ́ láì jìnnà wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa fi àwọn orílẹ̀-èdè èyí tí wọ́n máa gbé orin ọ̀hún káàkiri láti máa forin àdídùn dá àwọn olólùfẹ́ wọn lárayá o. Wọn yóò máa fi léde lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kò sán mọ́nà, wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ àwọn olólùfẹ́ àwọn retí àwọn táwọn yóò sì máa fi ìgbà àsìkò àti àyè tí àwọn eré ọ̀hún orin kíkọ náà tí ó ti máa wáyé o, tó ń ti àwọn ẹ̀fẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ohun àdídùn nínú o, wọn yóò máa fi léde fún àwọn olólùfẹ́ wọn gẹ́gẹ́ bí D'banj bó ti sọ ọ̀rọ̀ náà láàrin òun Timaya àti Tuface wípé kí àwọn ọmọ Nàìjíríà àti àwọn olólùfẹ́ wọn lágbàńláyé o kí wọ́n kó ojúlọ́nà ohun ọ̀tun èyí tó ń bọ̀ ní kò pẹ́ yìí. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ìmí nílé iṣẹ́ wa, mo gbà á ládùúrà wípé ìdààmú ò ní jẹ́ tiwa o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú àmóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.